Bàbá fẹ́ jáde lọ ṣe everything Wàsíù ni mo ń fowó lẹ̀ o. Wàsíù Àyìndé. Èèyàn burúkú náà lọ́jọ́ tiẹ̀ o. Wọ́n lè máa pè lọ́mọ burúkú bòmí ó níbi tí kálukú kú lọ sí. Èmi náà ń pè ní King Délé Abíọ́dún Adésínà Àdáwà Super Fuji. Àdáwà Fuji lèmi ń jẹ́ o. Èmi gba iléèwé kọjá. Mo gba iléèwé kọjá ṣùgbọ́n Ìbàdàn ni mo ti gba iléèwé kọjá. Ìbàdàn náà bí mi sí. Ọmọ Abẹ́òkúta ni bàbá mi. Ọmọ Ìbàdàn ni ìyá mi. Láyẹyẹ àti Ìsàlẹ̀ Ìjẹ̀bú. Ọmọ Ibẹ̀ ni ìyá mi. So ọmọ bàbá mi àdúgbò bàbá mi ní Abẹ́òkúta àwa ni Gbèmọ̀tú ọmọ ẹkùn Ṣẹ̀gẹ̀ ọmọ àtẹ̀rí mẹ́ràn jẹ́ ọmọ ẹkùn fi torítorí ọmọ ẹkùn fi tìrùtìrù ọmọ ìkan náà ọwọ́ kò máa jẹ́ ká bẹ́ẹ̀kùn ṣọdẹ ọmọ aṣẹ́dọ̀ kéńké kó gbẹ̀mú òwúrọ̀ gbàmí àmọ́ ní títí lọ́dẹ mọ̀wé o títí lọ́dẹ mọ̀wé o àwa là ní gbẹ̀yìn ìgbẹ̀yìn o àwa là ní gbẹ̀yìn títí lọ́dẹ mọ̀wé o. Wéré la fi bẹ̀rẹ̀ wéré tá a jí ń gbà yẹn kì í ṣe pa àbá lẹ́yìn ẹnì kankan àwa náà jáde fún wéré ni mo jáde ní gbòòrò Mùṣín ní ọdún yẹn lọ́hùn ní 69/70 la jáde ní Mùṣín ní Market Street gangan ní Mùṣín à ń pè bẹ́ẹ̀ ní agboolé àwọn Fatai Láyìndé Fatai ọlọ́wọ́ sí gbà yẹn kọ́lọ́ ń fọ̀rùn kẹ́ ó ti kú sí wọn ó ti wájà kọ́lọ́ bá fọ̀rùn kẹ́ torí èèyàn mi gidi ni so agboolé wọn láti jáde ó lọ́rẹ́ mi kan ẹ̀pọ̀ ń ṣe sójà gbà yẹn Isiaka wọ́n tó yẹ pé tí Barrister bá jáde a máa tẹ̀lé tí Mansuru bá jáde a máa tẹ̀lé tí Fatai Adio bá jáde a máa tẹ̀lé àwa tí a jọ ń ṣe nìyẹn nígbà yẹn nínú oníwéré ní Mùṣín o àwọn ọba àwọn tá a jọ ń ṣe ni tá a súnmọ́ ara wa tó yẹ pé tí wọ́n bá jáde a máa tẹ̀lé wọn táwa náà bá dẹ̀ jáde àwọn náà lè tẹ̀lé wa ìtọ́ bàráyè àwọn ọmọ ẹ̀yìn wọn wọ́n máa tẹ̀lé wa àjọ máa jáde àjọ máa ṣàìsùn mọ́jú ni ẹ̀kọ̀ọ̀kan náà là ń jáde kì í ṣe ojoojúmọ́ tó ráwà ní iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́ ń gbà yẹn iṣẹ́ tá à dẹ̀ ń ṣe lọ́wọ́ ń gbà yẹn iṣẹ́ góòlù ni àsìkò yẹn ni kúpà ṣẹ̀ṣẹ̀ dé white gold tá à ń lò tẹ́lẹ̀ góòlù pupa là ń lò tá à ń lò gold and silver smith òun là ń lò ń gbà yẹn táwọn olówó máa ń gbé ọlọ́kàn sọ́rùn àwọn big man lè máa rí lọ́rùn wọn eléré òní nǹkan kan so ngbà tí kúpà máa dé ọlọ́run wa ni kò dé sọ́wọ́ àwa ń gbà yẹn àwọn èmi ní 18 kankan 22-24 karat wọn àti ìwáyé ìgbà tí kúpà yẹn máa dé tí góòlù yẹn máa dé góòlù tútù àwa tá a ti ń ṣe góòlù pupa tẹ́lẹ̀ bá ṣe rọ́ sórí kúpà yẹn ìyẹn ni Yusuf Ọlátúnjí náà fi kọrin nígbà tó máa kí ẹnìkan náà àwọn tó ń ta góòlù tó ní kúpà náà tó ń fi ń gbà yìí lásìkò yìí ó kúpà náà tó ń fi ń gbà yìí lásìkò tẹ́ bá fẹ́ rà kú bẹ́ẹ̀ náà ni tẹ́ bá fẹ́ rà kú bá bó jẹ́ tètè bó jẹ́ tọwọ́ bó jẹ́ torí bó sì jẹ́ ká fi sọ̀rùn kó gún régé ẹ lọ rí ká ṣìgún bẹ́ẹ̀ náà ni ẹ lọ rí ká ṣìwùmá aláṣàkẹ́ o. So àwọn tó ń ta góòlù gbà yẹn ní kọ́tà wọ́n pọ̀ bàtà dẹ̀ ń ṣòwò góòlù yẹn àwọn náà ń kó lọ kò jẹ́ káká rékù torí owó ti wà lọ́wọ́ wa owó ti wà àwa tá a dẹ̀ ń rí ní ìta ń gbà yẹn náà tá à ń ṣe gbòòrò ń gbà yẹn àwa onímọ́tò ẹlẹ́ran àwa tá à ń da gbòòrò ń gbà yẹn nìyẹn Goldsmith onímọ́tò ẹlẹ́ran ẹ̀mọ̀ táwọn ẹlẹ́ran bá fẹ́ ṣe pé kí ni wọ́n á kó sórí káńtà láti fi dìsífù àwọn táwọn yẹn ṣó ti yẹ yín àwọn náà bá dẹ̀ gbàbẹ̀ bẹ́ẹ̀ làwọn onímọ́tò àkówó dìlíbà kì í ṣe tí wọn náà o wọ́n ṣàfi ṣàkárà àwọn obìnrin àwa kẹ̀rí a máa fọ góòlù kalẹ̀ báyìí níwọ̀n àbí wọ́n rí i tó bá dé sátidé wọ́n fẹ́ lọ pàtì ẹni tá a bá láìka a máa yà pé ó dà ó lówó ẹ̀ adẹ̀fẹ̀ ó yà lọ fún polówó àkósí lọ́rùn kó tó di pé bọ́sí mi lọ́rùn dé ní o
àwọn tó lówó náà ṣe bọ́ sí mi lọ́rùn ọmọ olè ńgbà yẹn bẹ́ẹ̀ sí àwọn tá a bá fún wọn wọn lọ polówó fáwa ni ẹ̀ ń bá rí létí wọn á béèrè lọ́wọ́ wọn gbà ìbúlẹ̀ ti ra ṣẹ́ báyìí ìbúlẹ̀ ti ṣe báyìí wọn á júwe wa àṣẹ yẹn làwa fi ń jẹun gbà yẹn tó yẹ pé àfi ń ná burú àfi ń gbogbo gbà tí mò ń sọ yìí ìtànṣẹ́ ń gbé pàǹpà sọ̀rùn ìlà wa ti ń lo ẹ̀ṣọ́ ti pẹ́ bàbá jìnjìn náà ń pè mí gbà yẹn bá wà sórí wà sọ̀rọ̀ àwọn tán mọ̀ mí máa ń gbà yẹn lórí stage o máa wà sórí wà sọ̀rọ̀ wọn kọ́ lérò pé mo ṣoògùn owó ní méjì ṣoògùn owó gbà yẹn mi ṣoògùn owó ṣùgbọ́n iṣẹ́ góòlù ń rè ní gbà yẹn òun náà la ṣe tàfira rẹ̀ iṣẹ́ ṣùgbọ́n gbà táwa di pé eré ń lọ tá a bá ti ṣe jíwèrè tán a máa padà sídìí iṣẹ́ wa irú Mọ̀nsúrù Àkàndé yẹn káfíńtà lòún ṣe Alhaji Sikiru Ayinde Barrister kọ́lọ̀ ń fọ̀rùn kọ́ àwọn méjèèjì òun náà báràkì Òṣòdì ló wà resettlement center ló wà ńgbà yẹn tó bá ti ṣe tán á padà ọpẹ́lọpẹ́ seaman tó wà lẹ́kọ̀ọ́ tó ń lu sákàrà fún ìyẹn náà navy ni ìyẹn ń lu sákàrà ìyẹn ló máa ń fọ́sẹ̀ pé jẹ́ ká lọ máa ṣe jọ́ọ̀pù lẹ́kọ̀ọ́ àmọ́ rí ṣe jì ìgbà yẹn wá bẹ̀rẹ̀ sí kọrin yẹn ajíwèrè díẹ̀ bó wàá rí porin wèrè yẹn ó dàbí ẹni pé gbogbo èèyàn wèrè ti lọ àwẹ̀ ti lọ torí inú àwẹ̀ là ń jí wèrè àwẹ̀ ti lọ orin wo ló ń tún lè lò tó ń tiẹ̀ lè fi jẹ ègboro Osùn Àyìnlá Ọmọwúrà oyè ọmọ Àyìnlá so ó fàyìnlá ṣe godfather lọ́dún náà lọ́hùn so àwọn Àyìnlá fans club àwọn Láti Méjì ń dádé Wasilat Motor Wasiu Méjì ń dádé àtàwọn fáǹsì ẹ̀ lóríṣiríṣi bàbá tó wà lóṣòdì yìí Bàṣírù Inúfẹ́lẹ́ Bàṣírù àtàwọn fáǹsì ẹ̀ṣà tán pọ̀ bẹ́ẹ̀ so ilé epo AP Olóòṣà ni gbogbo wọn máa ń wà Àyìnlá ló mú wọ àárín wọn tó tún fún lóyè Síkírù kinní kan ló fún gómìnà ẹgbẹ́ bó ṣe rí bí wọ àárín wọn báyìí so orin tí Àyìnlá bá fi kí àwọn fáǹsì yẹn níjọ́ tó bá pàdé wọn ń patí nǹkan máa ẹjẹ́ àkẹ́ orin yẹn ló máa fi kí wọn tán máa náwó àwa dẹ̀ máa dúró wò pé ìgbà tí ò tí ì rówó ló jẹ́ kó máa tẹra mọ́ fújì àgbàtà wá rí i pé wúndé bóyá ó tún yíwọ́ ó yí mọ́ òbí nígbà tó rí i pé àwọn oní semi-literate ló ń jó fújì ń gbà yẹn ó wá wò pé àwọn alákọ̀wé ló ń jó orin òbí orin Sunny ó ṣe yíwọ́ mọ́bẹ̀ ní ọ̀nì orin rẹ́kọ̀dù ẹ̀ tó bá gùn tó ṣe jáde ló máa fi kí àwọn èèyàn àwọn tó bá jẹ́ fáǹsì ẹ̀ tó bá pàdé á lo orin yẹn á lò bóyá rẹ́kọ̀dù Fẹlá jáde Sòǹbí náà gbogbo ọ̀lẹ́ nígbà tó dẹ̀jẹ̀ sójà lòun náà tẹ́lẹ̀ bó náà ṣe tó korin bẹnu nìyẹn gbogbo orin sójà àti orin tán fi lo ogun bó tún ṣe kọ́ bó tún ṣe wọ̀ báwọn sójà ṣe kó jẹ bẹ́ẹ̀ níbọ̀dí ṣe èmi náà dẹ̀ lọ́rẹ̀ ní Òṣòdì ní resettlement yẹn tó yẹ pé ẹ̀ ń tàjọ ń jáde wéré ń gbà yẹn tá à ń ṣe wéré yẹn lọ́dọ̀ ẹ̀ sójà ni ibì kan náà jọ wà lóṣòdì bẹ́ẹ̀ mi náà ṣe wọlé sóṣòdì yẹn nìyẹn tó ń bá play fáwọn kan àwa náà play fáwọn kan nígbà tó dẹ̀ pé Ìbàdàn náà bí mi sí ọmọ Ìbàdàn tí ò bá dẹ̀ lè sọ̀rọ̀ kì í ṣe ọmọ Ìbàdàn gidi àbí tán bá forí ẹ̀ sọlẹ̀ síbẹ̀ ni kódà kó jájòjì náà forí ẹ̀ sọlẹ̀ síbẹ̀ tó mú mi bẹ́ẹ̀ Sẹ́ríkì ń gbólóhùn ló máa jẹ́ so at the same time bẹ́ẹ̀ mi náà ṣe yíwọ́ mọ́ fújì padà nìyẹn àwa yíwọ́ mọ́ fújì yẹn gbà tó yá àwa wò pé fújì ò tí ì pọ̀ ń bàdàn Àwúrèbe náà ń kọ́ Dáúdà Epo Àkàrà òun dẹ̀ tẹ̀ sí orí Àwúrèbe yẹn wọ́n ti máa mọ̀ wọ́n ti kó jẹ bàtàn tẹ̀ ń jí wéré ń bàdàn gbà yẹn táwa náà wà ń bàdàn Epo Àkàrà àti Gani Kuti àti bàbá Òṣùpá yìí òun náà jí wéré ń bàdàn bàbá ẹ̀ náà jí wéré ń bàdàn àwọn tó ń rí ní gbà yẹn Ìbàdàn nìyẹn ó tó kú bọ̀bọ̀ kan ọmọ kan wà tí Gani Kuti yẹn ò bá sí nílé Èkúrèsì náà ń pè Ràmọ́nì Èkúrèsì Èkúrèsì yẹn òun ló máa ṣe practice kí Gani Kuti tó dé tí Gani Kuti bá dé wọn ọ̀bẹ níbọ̀dì rè o tó bá kẹnu borin báyìí lásìkò wéré yẹn bóyá ilé Adébísí la lọ ṣe ni o àbí ilé Agbájé ni àbókè ààrẹ ni o àbí Mọ̀pó ni o bí Gani ò bá first ajẹ́pọ̀ àkàrà àwọn yòókù lè tẹ̀lé wọn o tán máa gbé kọ́ọ̀pù lọ
so báwa náà kò ṣe dúró nìyẹn ṣùgbọ́n tá a bá pàdé àwọn tán jẹ́ Ìbàdàn àláwúrèbè bàbá pẹ́ nígbà tó wá yá fújì ó ti ń lọ sókè nípa pé bí Barrister ṣe ń ṣe jọ́ǹpù káàkiri tó ti tap lára Àyìnlá ó ti tap lára Obey ó ṣe tó ta mọ́ olówó ń yọ̀ náà nìyẹn so pàtó wa máa ṣe rẹ́kọ̀dù kan ló fi ní who can tell me the full meaning of Fuji music ló fi ní possibly high life gudugudu aro bàtà aro kìnnìkan aro gbogbo ẹ̀ tap 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 so orin yẹn la wá combine kẹ́nìbọ̀dì iṣẹ́ tó máa wá mú lánàá tiẹ̀ ń sìn tó bá ń sọ̀rọ̀ pé ta ló dá Fuji lẹ̀ Barrister ní Fuji music mi sọ Àwúrèbe o Barrister ló jẹ́ kí gbogbo wa padà tó tá bá ti ṣe ẹ́ tán à ń padà ni ẹni tó dẹ̀kọ́ ṣe rẹ́kọ́ọ̀dù nù gbogbo wa ń gbà yẹn lẹ́yìn yẹn Mọ̀nsúrù Àkàndé ni gbà tó máa ṣe rẹ́kọ́ọ̀dù yẹn ó ṣe lọ́dọ̀ Abíọ́rò gbà tó ṣe lọ́dọ̀ Abíọ́rò true ẹ̀ náà ni Barrister fi dọ́dọ̀ Abíọ́rò gbà tó náà dọ́dọ̀ Abíọ́rò ó ṣe tiẹ̀ ó di ti rẹ́kọ́ọ̀dù bẹ̀rẹ̀ sí jáde léraléra làwa náà wá wò pé kí là ń dúró wò Fújì ti di ọbẹ̀ kẹ́mi tí ẹ̀ tó fura níwà pàwọ́ àti ṣe góòlù àti ń rí owó mo kàn gbọ́ tó kọrin kan tó ní irinṣẹ́ tó ń rà yìí ẹ́ńjìnì Marshall super sorophonic ẹ́ńjìnì falùbáríkà sí ọmọ agbájé mu yà ẹ̀dọ́ ọ̀gbẹ́ni tí ra irinṣẹ́ ni ìgbà yẹn kẹrin spíkà olójú méjì là ń lò Optimus ojú kan orin ojú kan lù onílù báyìí máa kọ̀yìn síra wọn ni o olómele máa kọ̀yìn sí onísàkárà ní o elégbè tá a bá kọrin tá a máa kó légbè màrà báyìí a wá kọrin tá a máa gbẹrun sẹ́yìn báyìí àjọ wa gbẹrin yẹn papọ̀ bóyá ẹ́ńjìnì onímáìkì mẹ́rin ó dé bóyá lina òun náà tẹ̀lé lẹ́yìn yẹn bí iṣu ọ̀ṣẹ̀ jáde nìyẹn wọ́n ṣe ra Fáyìnlá tán rà fún Barrister nìyẹn pàtí mo wá kọ́kọ́ rí Marshall tó rà yẹn bá béèrè lọ́wọ́ ìkànnà àwọn bọ́ẹ̀sì ẹ̀ ń bò ní wọ́n ti ra ẹ́ńjìnì fún iná bá ní Bonsin ló ń ta PZ dẹni Bonsin àwọn company yẹn Leventis ló ní wọn bá lọ mo ṣe nìkan jẹ́ abẹ́rẹ́ àjọ nìyẹn bá pa àwọn èèyàn mi àbá bẹ̀rẹ̀ àjọ mo kọ́kọ́ ra spíkà yẹn bó ṣe rà yẹn mo kọ́kọ́ ra mo kó pamọ́ mo tún dájọ́ mi lẹ̀ mo tún ra ẹ́ńjìnì mi òye tí iṣu ọ̀tàn wí yẹn eṣèṣì mi tún wá jáde àbáyẹn wà ní Ọlátẹ́jú lógúnmọ́kùn ó pricing ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré ló mọ̀ tó bá fún yín irinṣẹ́ ń gbà yẹn kò sẹ́ ẹnjíníà ọ̀hún ó máa ní bó bá wù yín kẹ́ sẹ́ẹ̀tì ẹ̀ dáadáa wọ́n á fẹ́ náà yẹn pàǹpàtì bá máa sẹ́ẹ̀tì ṣe lérò pópó náà fi ń ṣe ni ó yẹ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí nítorí káwa náà mọ̀ nípa bí wọ́n ṣe ń sẹ́ẹ̀tì tàbá bí ìṣẹ̀lẹ̀ ìṣiṣẹ́ nìyẹn bá ṣe ra lẹ̀ bí mo tún ṣe béèrè èlò náà tàbí mo ṣe ra gbogbo ẹ̀ níjọ́ tí máa launch báyìí tí mo wá invite gbogbo yẹn wọ́n ń wò mí ni pé mo ló ti rówó mo ló ti ṣe kinní kan àbó ilé ti ṣògùn owó ni àbó ti tẹ́ǹdì whereas iṣẹ́ tá à ń ṣe ń gbà yẹn la fi kó gbogbo nǹkan ẹ̀yẹ báwa náà ṣe kúkú wọnú Fújì padà nìyẹn tó fi di pé gbogbo wa parapọ̀ àbí ìdí nìyẹn tó fi jẹ́ pé mi kì í fẹ́ kẹ́gbẹ́ Fújì rẹ̀yìn tí a bá torí ńgbà yẹn tá à ń wí tógun ní o ńgbà tó dásìkò kan tógun ní o lè gba máìkì kó kọrin bí kan mi wà pẹ́jẹ o gbàtà wá rí pé irú nǹkan báyìí ò lè mọ lọ báyìí ẹgbẹ́ tí ò bá ti pọ̀ kò ní pẹ́ parun bá ṣe dá ẹgbẹ́ Fullman sílẹ̀ nìyẹn bàtà wá dẹ́gbẹ́ Fullman yẹn lẹ̀ bá pe Wàsíù ọ̀rọ̀ ló dé lẹ́yìn báwo la ṣe fẹ́ kó àwọn ẹgbẹ́ ìjọ kankan a máa kójọ a máa ṣe bákan àṣà bẹ̀rẹ̀ sí ṣe meeting akọ́ṣe meeting lágége gbóyà ẹgbẹ́ meeting yẹn wá sí Mushin ní Shadow bàtà gbé wá sí Mushin àwọn náà fẹ́ yan olórí ẹni tó lè ṣe wàhálà lórí Fújì yẹn bá ṣe máa kó ẹgbẹ́ yẹn jọ akọ̀dé meeting jọ yẹn ni náà bá foríkorí náà bá pè mí pé gẹ́gẹ́ bí mi ṣe lákìtìyàn tèmi dẹ̀ jágbàlagbà díẹ̀ nínú àwọn pípù yìí wípé èmi lè máa bá ṣe máa kó àwọn ẹgbẹ́ ìjọta máa ṣe wàhálà o ṣé wàá wò pé
ṣé mọ̀ gẹ́gẹ́ bí interest mi náà dẹ́ni tí mi lè fẹ́ kó parun mo ṣe ló yá nìyẹn tá a bá fẹ́ jáde lọ ṣe everything Wàsíù ni ló ń fowó lẹ̀ o Wàsíù Àyìndé èèyàn burúkú náà lọ́jọ́ tiẹ̀ o wọ́n lè máa pè lọ́mọ burúkú ń bò mí ó níbi tí kálukú wúlò sí kò sẹ́ni tí ò ní tàbí èmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ mo ní tàbí ṣùgbọ́n tèmi àwọn tán súnmọ́ mi mà àwọn kan mọ ibi tí mo gúdù sí wọ́n dẹ̀ mọ ibi tí mo báàdì sí so wọ́n mọ nǹkan tí mo hate so n bá ti dọ́dọ̀ ẹ̀ pé wá n báyìí báyìí la máa ṣe a máa kọ lẹ́tà sí bíbáyìí a máa kọ lẹ́tà sí bíbáyìí ó wá ní kí la ṣe fẹ́ ṣe Alhaji Barrister nígbà tí mo fọ́ọ̀sì ẹ̀ títí pé number 1 ni àwọn èèyàn máa torí tiẹ̀ wá sí ìpàdé nígbà tí Alhaji rí pé wàhálà mi pọ̀ Alhaji bá sọ mi lẹ́nu Alhaji Sikiru Ayinde Barrister ni ó sọ ó ní èdè kan tó dẹ̀ máa ń fọ̀ tó fi ń sọ̀rọ̀ a ní don't let Adawa come ní àwọn tó bá ti rí pé mò ń bọ̀ ó mọ̀ pé kì í ṣe pé mo wá tọrọ owó ọ̀rọ̀ fújì ni mò ń bá bọ̀ wá fún wípé báwo la ṣe fẹ́ ṣẹgbẹ́ yìí Wàsíù òdẹ̀ lè dédé lọ mú Alhaji wípé ẹ̀fọ́ sì wà wẹgbẹ́ tóun ń ṣe kò kárí lọ́wọ́ kò dẹ̀ lè dédé lọ mú Kollington èmi náà ló lè bá ní kó má wọrí mo ní wọn àwẹgbẹ́ bá ṣe gbéra nìyẹn mo ṣáà fún Barrister lọ́rùn débi pé ń jọ kan ó play ní Agric lọ́nà Kòòdú bá mú fídíò tá a ṣe nìbàdàn nídìí rover ń bá lọ clean ẹ̀ tí Barrister wá tí Kollington wá tí Charlie Boy tó wá bá wa ń dí rover àjọ náà lọ́hùn àjọṣe meeting yẹn ni máa ń kan tó kọrin kí ni ará gànà yìí kí lẹ ṣe ń pè bàbá gànà tó ń kọrin gànà yìí Adégétọ̀ òun náà wá sí meeting wa ń jọ ìtura invite wọn wá so nígbà yẹn wá ní báwo la ṣe lè ṣe o tá a fi máa mú àṣàṣe meeting wọn bá ní èmi ni máa head sport yẹn o torí wọn á lè tijú èmi Wàsíù lóhùn ò lè máa káàkiri ṣùgbọ́n òun lè finance ohun tó bá ti lè finance èmi náà wọ ẹni kúnra mo pọ̀ lẹ́gbọ̀n ọ̀lẹ́gbọ̀n mo pè mo pa àwọn kan wọ́n ṣàtò bíi 4 ó yá ẹ jẹ́ káwọn Tagége káwọn náà máa coordinate lọ ẹ jẹ́ káwọn àti Mushin káwọn náà máa coordinate lọ ẹ̀yìn ẹgbà bí mo pa àwọn tó wà nìbàdàn ọmọ tó kú yìí Alámùtú àpà àwọn náà ó yá ìwọ máa lọ sọ́nà lẹ̀ Haúsá bó ń ṣe mú orí lọ́nà àlẹ́ Haúsá bá ṣe bẹ̀rẹ̀ sí coordinate lọ́nà ẹ̀kọ́ lọ́n tó gbà alhamdulilayi lẹ́nìí fújì tá à ń wí yìí sìn lẹ́yìn Nàìjíríà yìí àní ní Ghana àní Ivory Coast àní ní London àní ní Amẹ́ríkà àní ní Canada àní ní Europe ìbọ́kọ̀ wà ní Europe tó pèrè ní Europa fújì Europa so ṣé ọwọ́ mi lájẹ́ àbí ò lájẹ́ ṣọwọ́ mi lájẹ́ àbí ò lájẹ́ so ìdí nìyẹn tí mi ṣe fẹ́ kí fújì ẹ wá wo iye èèyàn tó ti tara fújì yẹn ṣe oríire tán ti dìde lénìí tó yẹ pé ìbẹ̀lẹ̀ lómi ti ń jẹ tó ti ń mu company ńlá ni Barrister sílẹ̀ o kọ́lọ̀ ń fọrùn Káyìndé máa gbájẹ́ lọ́la iléeṣẹ́ ńlá ni o Alhaji Kollington náà ó máa ń sọ̀rọ̀ ẹ̀ dáadáa o tá a bá wà meeting a ní tí òun bá ń ṣeré fújì tán bá fi mọ òun wípé Sikiru Ayinde Barrister ni ó nítorí ńgbà tó ń padà sí ìdí sójà òun ló máa wá bá ń lábẹ́kúta wípé ó ṣe wà ń bí attention tó ń ṣe kiri ó ní tó bá pa owó àwa kówó ẹ̀ sínú báàgì àwa bá wọn àwa tàn lọ bí àpàlọ àwa kówó yẹn lẹ̀ abẹ́rẹ́ sí kàńkọ̀kan kí lẹ fẹ́ mu kí lẹ fẹ́ ṣe pa ó ṣáà máa ń fi yán òun ní kóun náà ṣáà lè pàdé òun lòun ṣáà ló fọ́ọ̀sì òun táwọn bá ń jà àbáwọn ń ṣe pé kinní kan owó iṣẹ́ ni o kò dénú gbogbo ohun tó ń dà lẹ́nu so ó jẹ́ kí n lẹ́ẹ̀kì anybody wọn mi ì lọ́ta láàrin onífújì o àfẹn tí ó bá mọ̀ mi ì ní ọ̀tá láàrin wọn ǹdẹ̀ máa ń fẹ́ ọmọ tó bá ń struggle máa ń like láti fún ní gbéga ọ̀rọ̀ mi ò lópin. nígbà tí mò ń sọ yìí Barrister tá à ń sọ yìí aṣíwájú ni Mọ̀nsúrù Àkàndé
aṣíwájú ni, Fatai Adio aṣíwájú ni, Epo Àkàrà Ìbàdàn aṣíwájú ni o. Gbogbo àwọn tí mo kà lẹ́yìn aṣíwájú ni wọ́n torí wọ́n ṣíwájú mi bẹ̀rẹ̀, wọ́n ṣíwájú mi bẹ̀rẹ̀. Mọ̀nsúrù influence pé Mọ̀nsúrù lọ ṣe rẹ́kọ̀dù ní Barrister náà tẹ̀lé ẹran tí pé ń gbọ́ máa ṣe olórí mi èwo ni í ṣe, orí mi èwo ni í ṣe à ń jẹ̀fọ́ sùn inú ń bẹ́ lẹ́ran à ń rìn ilẹ̀ inú ń bẹ́ lẹ́ṣin, orí mi èwo ni í ṣe. Nígbà tí ó ti máa bí tó máa yà sí, nígbà tó yá tí gbogbo ẹ dọ̀bẹ̀, ṣé kò tún kọrin lóríṣiríṣi. Nígbà tí Wàsíù náà máa bẹ̀rẹ̀, nígbà tó yá òun náà ò tún kọrin ni, ó ní orin dowó orin dọ́là ló jẹ́ wọn á dúpẹ́ àbí ẹ wá wo yẹn tó ti gbé iléeṣẹ́ ńlá ni. So mo rí wọn, àwọn tí mo kà sílẹ̀ aṣíwájú mi ni wọn. Mi ò sọ àwọn tá a tún jọ jẹ́ sàwáwò gbogbo ẹ̀sà àwọn tán tún wà lẹ́yìn mi o, ṣùgbọ́n mo mọ̀ wọn láṣíwájú mi ẹ̀rọ ò ní àlàáfíà. Àwọn kan náà wà wọ́n jíwèrè wọn kọ́ fújì o, àwọn kan wà wọ́n jíwèrè. Tá a bá ń sọ tán bá ń sọ pé Àyìndé kọ́ ló dá fújì lẹ́nu, no kò jọra wọn o. Gbogbo àwọn tá a jọ jíwèrè ọ̀tọ̀, tán kọ́ fújì rárá ọ̀tọ̀. Fújì kẹrì ó bẹ̀rẹ̀ láti bí fàájì láwà ní tẹ́lẹ̀ o, kó tó di fújì kan tó forúkọ fújì yọ. Ṣé mọ̀ pé fújì tá ń wí lédè òyìnbó ni? Kí ni fújì ní Yorùbá? Ṣé mọ̀? Ó dàbí bí Pasuma tí gbogbo yẹn bá máa wí sìn á ní Jíbọ́lá Pasuma, Jíbọ́lá Pasuma, Jíbọ́lá Pasuma. Ṣé wà ní orúkọ ẹ̀ ni? Kì í ṣe pé mo fi tàbùkù ẹ̀, kì í ṣe Pasuma. Orúkọ kan lòun náà fi kún orúkọ yẹn. Oògùn kan ló ń jẹ́ Pasuma ń gbà yẹn. A máa ń lò tó ẹmọṣẹ́ tó ń ṣe. Àwọn iṣẹ́ kan báyìí, bíi báyìí ló ń ṣe tí èyí ṣe ń sọ lórí kíní ẹ fi ń gbéra sókè, gbéra sọ́hùn, òun náà ń pè ní Pasuma. So àwọn tó ń jẹ àwọn náà fi gbéra ni kọ́lọ́n tó ní ọmọ wáyé. Tọrọ ọmọ mi ní Pasuma, ọmọ mi ní ó ti bẹ́ mi náà ṣeré rí o. Lẹ́yìn tó kú lẹ́yìn Lukman ló bá mi ṣeré. Ẹ̀yìn ẹ̀ ó kú lẹ́yìn mi Aliu, wọ́n jọ wá lo kùmọ̀, òun náà ti wà lẹ́nu ẹ̀ ti pẹ́ o. Pasuma ti wà lẹ́nu ẹ̀ ti pẹ́ o. Ká ló mele fẹ́lẹ̀, ká ta ṣẹ̀kẹ̀rẹ̀ fẹ́lẹ̀, ká gbèrin fẹ́lẹ̀, ká ṣe kókó Ọlọ́run tó wá gbé ògo yọ. Tó rọ́ lọ́mọ ń wo ìyá míì tó bá ti jò bí èèyàn á dẹ̀ fi dọ́mọ ẹ̀ lọ́lá. Ẹ wo orú rẹ̀ mi ń sìn, bàbá ẹ̀ náà ti kọrin. Ṣẹ́gbó kìkì bàbá ẹ̀, Sunday dẹ̀ bàbá ẹ̀ ń jẹ́ Sunday Àyìndé Àlùkò. Àjọ wà lébùté Mẹ́ta ń gbà tá a jọ ń ṣeré ni. Gbàyàn àwọn Sàhábà, ọmọ tó kú lágége, ọmọ Abẹ́òkúta yìí, tó lára báyìí kí la ṣe ń porúkọ ẹ̀, Èjìrẹ́ Ṣàdúà. Àjọ wà lébùté Mẹ́ta ni nígbà yẹn, àti Wàídì Àkàngbé, gbogbo wa jẹ́ làwà lébùté Mẹ́ta ni. Èmi ń ṣọ́tù Èbúté Mẹ́ta, mo ṣe Èkó, Òṣòdì, ọ̀nà 4 ni mo ń ṣọ́tù. Ṣòtì yẹ̀yìn gbogbo àwọn tá a jọ wà ń gbà yẹn ó ń kọrin, ẹ wá wò ògo tọ́lọ́run gbé fọmọ ẹ̀. So àtòrí nǹkan ṣe nǹkan lọ́lọ́run. Ẹ wo Saheed náà sìn, àtòrí nǹkan ṣe nǹkan ní abẹ́ náà jíwèrè pẹ̀lú àwọn sẹ́ẹ̀tì Epo Àkàrà Ìbàdàn. Ẹ wo bí tọ́lọ́run gbà rí. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí wọ́n bá fẹ́ dùbú Saheed lẹ́ni wíwá máa ń kọ́ọ̀sì bẹ́ẹ̀ ni. Wọ́n bá fẹ́ dùbú Rẹ̀mí lẹ́ni wíwá máa ń kọ́ọ̀sì bẹ́ẹ̀ ni. Tí n bá purọ́ ọlẹ́gbọ́n wà bí ó lè jà mí. Nígbà kan tọ́rọ̀ Rẹ̀mí ṣẹlẹ̀, ọlẹ́gbọ́n ló wá pè mí. Bọ́n ṣe yanjú ọ̀rọ̀ yẹn l'Ábùjá, ṣé mo purọ́ ọlẹ́gbọ́n tó ibikíbi tó bá wà kó mọ̀. Èmi ni mo ṣètò máa ṣe béèlì Rẹ̀mí l'Ábùjá. IPO tó wà ní ìṣáàjì ọ̀rọ̀ ẹ̀ náà ń pè ní Aníṣulówó. Ó dẹ̀ ti gbé mi ṣe kéèsì ní Ìdìmú lọ́dún yẹn lọ́hùn tí mo ń fẹ́ 91 láàrin èmi pẹ̀lú Ṣadé Tòbékì tó ní ọ̀rẹ́ mi ká mọ̀ purọ́ ká mú tẹ̀gàn kúrò. Ṣadé dára lóbìnrin, iṣu kan wà láàrin wa ń gbà yẹn. So òun ní IPO ń gbà yẹn, òun ló tún wá jẹ́ IPO
Rẹ̀mí ń gbà yẹn mo kàn pé Símàgàrì ni l'Ábùjá, mi kú ò l'Ékòó yìí, mo kàn pé Símàgàrì l'Ábùjá ni, bá mi lọ ṣe nǹkan báyìí, lọ ṣe nǹkan báyìí, wọ́n dẹ̀ ṣe ẹsẹ̀kẹsẹ̀ anáwó náà bẹ̀tì Ọlọ́run gbogbo wọ́n release ẹ̀. Ṣùgbọ́n Rẹ̀mí náà ní ilé ni the same thing Sunny T náà. Mi ò ń fẹ́ kí Fújì, ibi tí Fújì bá ti fẹ́ lọlẹ̀ àbá fẹ́ dàrú máa débẹ̀ o. So àwọn Olú náà mú wá, àtọ́yà àbúrò mi kan Olú yẹn ìyẹn ló mele ó lè ta ṣẹ̀kẹ̀rẹ̀, kò sí nǹkan kì í ṣe lẹ́yìn tó bá ti fi káàsì. Nígbò ya ń gbà yẹn mo fi ń dàpàrà ọmọ Sátidé ni mo ń pè Jíbọ́lá Pasuma, ọmọ mi ni, kò ń sọ̀rọ̀ ẹnu. Àwọn àbúrò mi ló ń bá wa, Olú Omboluwa àti Ṣẹ́gun Eléwúrẹ́ tí wọ́n ń tewúrẹ́ láàrin ìjà tó kọlà báyìí. So àwọn tọ́jọ́ máa ń wá ní ẹ̀wọ̀n jọ rìn ní nígbà yẹn. Àǹgbà tí n fẹ́ ṣe kó mọ òun pẹ̀lú Aliu Afárí Ogun tó di baálẹ̀ ní kí lẹ ṣe ń pe estate ọ̀nà airport yìí, estate tó wà lọ́wọ́ sí Àjàó estate tó jẹ baálẹ̀ ń bẹ́ẹ̀ ń sìn, ọmọ yẹn ó ìbá play rí náà, ó bá play kóun náà tó ó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́, kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o, àkókèrè o. Àwọn tán máa ń gbà yẹn nìyẹn. Lukman ló kọ́kọ́ ń bá ṣeré lóṣòdì, Lukman Àjàó ló ń bá ṣeré lóṣòdì. Lẹ́yìn Lukman ló bẹ́ mi play, lẹ́yìn èmi ló bá Aliu Afárí Ogun play, lẹ́yìn yẹn ló bá Kamlansa play. Ọ̀dọ̀ Kamlansa ló dé gbẹ̀yìn ni, ṣó ti yé yín. Lẹ́yìn Kamlansa yẹn ṣe mọ̀ pé Akeem kan náà wà lẹ́yìn Kamlansa, Ṣàkúmọ́, tóun náà ń bá ṣeré, tó ń bá General play nídìí òru, General tí yẹn náà ń kọrin. So eléré tí ẹni tán bá ń bá ṣe ò bá ti ní play, ó lè bẹ́ anybody lọ ṣeré bó ṣe ń wáyé. Àwọn ọmọ Kollington náà ṣe àwọn abára ṣeré tán bá ti níṣẹ́ ń gbà yẹn. Àwọn ọmọ Barrister náà gbà tán bá ti níṣẹ́ wọn máa ń wá, àjọ ń ṣe àjọ àwọn tá àjọ wà ní ohun, gbogbo àwọn tá àjọ wà lájọ máa ń bára wa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìfẹ́. Rẹ̀mí ò jalè o, tó ń translate pé bóyá Rẹ̀mí jalè, Rẹ̀mí ò jalè o, wọ́n ná Blackberry fún gbà yẹn ni. Ẹni tó dẹ̀ náà nígbà tí mo ní kẹ́ni yẹn yọ̀ǹda fún mi kán rìlíìsì Rẹ̀mí, ọlọ́ndẹ̀ fún wa mú. Àṣẹ ọlọ́pàá yẹn gan ó ti gbélé ilé kejì sílé bàbá ọmọ yẹn lówòrò. So mo ní kán filẹ̀ kan jẹ́ kí Rẹ̀mí wá, bí Rẹ̀mí ṣe dé máa kọrin tiẹ̀ lọ, jẹ́ kán mọ̀ pé kò sí nǹkan kan, kò sí wàhálà, òkè ìṣọ́mọ olè. Wọ́n ná Blackberry fún ẹni, ó yọ wọ́n sẹ́ẹ̀tì ẹni, Rẹ̀mí ò ń ṣolè, Rẹ̀mí ò kì í ṣolè, kò dẹ̀ ra Blackberry olè. Ohun tí mo lè fọwọ́ sọ̀rọ̀ tí mo máa ń pa ẹ̀ lọ́wọ́ méjèèjì mo fi sọ̀yà kì í ṣe ẹ̀rìn, kì í ṣe ègún. Torí téèyàn bá ń ṣàìdá mi ní dúró tí o, mo dẹ̀ dúró, wọ́n dẹ̀ gbà. Ọlẹ́gbọ̀n tí mo wí náà ló wá bá mi jọ yẹn, wọ́n ti mú ọmọ yín kankan, kí ló ṣẹlẹ̀ báyìí mo ní Símàgàrì ni mo pè ní Àbújá, mo ní lọ bá mi ṣe nǹkan báyìí, ó dẹ̀ ṣe. Ẹ lọ bá rí nígbà tán IPO yẹn wá ní ta ló ń bá ń sọ̀rọ̀, tá à ń sọ̀rọ̀ lórí fóònù lémi ni, èmi tá a ti jọ ṣe kéèsì ní Ẹgbẹ́dá ló wà gbà yẹn, Ẹgbẹ́dá Àdìmú police station Àdìmú ló wà. Mo bá ṣàlàyé fún báyìí bó ṣe agree nìyẹn. Òun náà ti kú sìn òun, ìyẹn IPO yẹn ó ti kú sìn òun, Súpò ní kó tó kú. Ẹni mímọ́ mi dáadáa ni, ọmọ sáìdì bí Èkìtì ni, bẹ̀tọ̀ ọwọ́ kan láti ní ó ṣe dẹ̀dọ̀. Àṣóhùn gan wá mọ bàbá ọmọ yẹn, àwọn ọmọ tán lọ ṣiṣẹ́ ẹ̀ ó mọ bàbá ẹ̀. Pàtó rí ó ń júwe bàbá ẹ̀ fún, ó júwe ìyá ẹ̀ fún pé ṣe bí kékeré náà ti ń bẹ̀ wí pé kò yé fúwà báyìí, kò yé fúwà báyìí, kò yé fúwà báyìí, tí wọ́n fi Rẹ̀mí lẹ̀ tí gbogbo pé Rẹ̀mí ò mọwọ́ kò mẹsẹ̀ nìyẹn.
ọmọ lẹ́yìn wa làwọn jẹ́ Àdìsá Aláṣẹlà Ṣínà Àkànní ó tún kú bọ̀bọ̀ kan tọ́jọ́ jáde wéré màá rántí orúkọ ẹ̀ka tó kú òǹbí wọ́n pọ̀ Ìṣọ̀lá dàrẹ́kítọ̀ wà ń bẹ̀ Ìṣọ̀lá dàrẹ́kítọ̀ ló kọ́ lu jáàsì nínú onífújì sójà lòun náà òun ló kọ́ lọ ra jáàsì wípé òun náà máa fi kún nígbà tó rí ní tí bá rí ń ṣàṣeyẹ òun ló kọ́ lu jáàsì nínú onífújì so ó dàbí ẹni pé eré àmọ́ṣáláṣí ní eré alágbàdo ń bí lòun náà ń gbé torí mo ti bá lẹ́yìn ọ̀rẹ́ wa kan Mickey president àwọn miam gbà kan tí mo ti ní kan lọ pé wátán ló kọ́lé sí eré àyìn pé eré àyìn ló gbé mo ní ẹ bá ń wà mo ti rí tipẹ́ adẹ̀rẹ́dá ayọ̀mọ́ra wa nígbà tí ò síjà tí ò síta láàrin wa kó wọ́n bá síjà kó wọ́n bá síta náà la ṣe jára mọ́ pé ẹgbẹ́ kó mọ́ dàbí ìgbà tiwa tó yẹ pé ogun ni n tójú rí nídìí iṣẹ́ fújì kò kéré o mo ti lásìdẹ́ǹtì oríṣi mẹ́ta ń jọ kan ṣoṣo o nídìí iṣẹ́ fújì yìí o so ìdí nìyẹn kírú ẹ̀ má bàa sí mọ́ la ṣe ń kára mọ́ àìsíkẹ́ táwọn kan bá fẹ́ dàrú tó bá fẹ́ jàǹbí kan àmọ́ sáré clear ẹ̀ ní pé wọ́n wà gbọ́dọ̀ gbọ́n báyìí nǹkan báyìí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ń bí báyìí mọ́ so ló jẹ́ kẹgbẹ́ yẹn wá gbòòrò báyìí ìyẹn lèmi náà ṣe ń fọwọ́ sọ̀yà pé ọwọ́ mi lájẹ́. n tó ṣẹlẹ̀ rèé gbàm tá a máa kọ́kọ́ yan ẹgbẹ́ èmi ni mo jẹ́ first national organizing chairman national chairman ni o kì í ṣe president o first national president pé tá a bá kó gbogbo olùjọ àwa yan oríkèéríkèé esco láti ìlú kọ̀ọ̀kan gbàtà wa gádà àlùjọ mo wá pé Wàsíù Àyìndé aṣẹ́pàdé ń dèrò bàbàdàn wípé wà ọ̀rẹ́ ẹ̀ kan wà ń bí o oníta ni mo ní Wáídì Àkàngbé ó máa ń sá mítìnì Èbúté Mẹ́ta jẹ́ ká fòye dé mọ́lẹ̀ kẹ́kẹ́ mi kúrò ní national executive yìí ká fi ṣe interim caretaker kan lọ fún àti lọ organize election ó ní Wáídì wà mí mo ló wà mí òun ló jókòó lọ́ọ̀kan yẹn nídìí òròfà láti ṣe lọ́dún náà lọ́hùn ó bá ní kíní bá bẹ̀rẹ̀ sí fún pressure lábẹ́nu ó ti pa àwọn kan wípé a máa fòye dè mọ́lẹ̀ ṣá sọ pé ẹ support ni o ká fòye dè mọ́lẹ̀ kẹ́yìn ará Èbúté Mẹ́ta lè mọ́ rí lò torí kó súnmọ́ Wàsíù náà gbà ọ̀nà gbà torí wọn ń kọ̀rọ̀ sí mi lẹ́nu wọ́n mọ̀ pé advice máa mú wá advice tó máa pay gbogbo wa ni àbáfisì oṣù mélòó ló máa lò kó lóṣù mẹ́fà ká fi organize election so tó ń bá ti ṣe normal a wú àwọn yòókù ní orí ò ní ta èmi nìkan láti máa ru ẹrù ẹgbẹ́ àyàn síbẹ̀ tán létà ó kó wá sí rí Agége ó wà lérí ọ̀dọ̀ Love Assist so àwa ní ká dá elders meeting sílẹ̀ àwa ń lọ ṣe lọ́dọ̀ Love Assist bẹ̀tẹ̀ ìgbà míì wà wọ́n á pè mí ìgbà míì wà wọ́n ò ní pè mí pé meeting wà bàtà wá dé meeting wọ́n á sọ fún wọn pé nǹkan méjì ló máa ń mú ẹgbẹ́ dúró àkọ́kọ́ ní tó mẹ́gbẹ́ dúró ní kẹ́ ẹ máa ṣe promotion kàn rí pé ẹ̀ ń ṣe promotion always àwọn tó wà ń ta á lè fẹ́ wọlé sí àárín yín ẹ̀ẹ̀kejì lówó tẹ́ ẹ bá ń pa nínú ẹgbẹ́ ẹ máa tọ́jú ẹ máa announce ẹ máa sọ pé iye báyìí ló wà nù kíní iṣẹ́ tá a ṣe báyìí nǹkan báyìí tá a ṣe iye báyìí la pa nǹkan báyìí tá a ṣe iye báyìí la rí nígbà tá a náwó tán ó kù iye báyìí tí ẹgbẹ́ bá ti ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń náwó tẹ̀dẹ̀ ń ṣe promotion wọ́n á máa wá o ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá ti ṣe nǹkan kan wọ́n á ní wá o wọ́n kàn ń dáwó tí ò sí benefit wọ́n á ní wá so ohun tí kẹjẹ́ ká ṣe ni pé bí ẹgbẹ́ ṣe máa gòkè
mo dẹ̀ fi wọ́n lẹ̀ mo wá mọ́nítọ̀ ẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan kan ti wà ńlẹ̀ láàrin Fuji ọ̀tẹ̀ ò lè tán bọ̀rọ̀bọ̀rọ̀ pẹ̀lú gbogbo akitiyan tí mo ṣe àwọn kan náà hate mi o wọ́n hate mi èmi náà ò dẹ̀ hate wọn ṣùgbọ́n máa ń sọ fún wọn pé ojú ọ̀nà rèé ìgbẹ́ rèé ojú ọ̀nà rèé torí wọ́n ní kéèyàn má gbẹ́ kòtò ọ̀tá jìn kó má bàa jẹ́ pé òun ló máa padà jì síbẹ̀ so tẹ́mi bá dẹ̀ ti sọ tèmi fún wọn táwọn bá ti gbọ́ màá yá máa wò wọn ibi tí mo wá ń lọ rèé tí n bá wá sọ pé ọ̀rọ̀ owó wọ́n máa ń wò pé báwo ni tèmi ṣe jẹ́ ṣé mà pé ẹni tí ò fẹ́ kóyún iṣẹ́ kò ní fẹ́ kọ́ ọmọ kù mo wá rí i pé ẹgbẹ́ yẹn ti ń fà sẹ́yìn mo wá pè wọ́n pé ẹ máa ṣe estimate o mo wá kọ lẹ́tà sí wọn ẹ máa ṣe àkáǹtì wọ́n bá di bágìn mo wá ń bá wọn jókòó sáì tèbù mọ́ àwa ń lọ ṣe mítìnì ní Màpó Ìbàdàn àwa ń shift ẹnu ká ṣe lẹ́kọ̀ọ́ ẹnu ká ṣe ń Ìbàdàn ẹnu ká ṣe ń bìkan káàkiri wọ́n á sọ fún wọn ohun tó wá bí mi inú jù ni pé ńjọ́ kan ṣe ni Sàràbà dìde ló bá ní gbọ́ Àdáwà tòótọ́ àjọ máa ń dàpàrà kì í ṣe pé kálukú mẹ́rin tó jù ń lọ gbọ́ Àdáwà wọ́n ló ń béèrè báwo náà ṣe ṣòwò báwo náà ṣe ṣe kinní kan nǹkan kan gbà káwó kan bá rẹ̀ rìn wọ́n á rí bó ṣe ń bá mi sọ̀rọ̀ láàrin èrò òrèpò náà ń ṣe báyìí àwọn pé ṣó fẹ́ wọ́ mi nìyẹn àbí mo di garawa nìyẹn ok tó bá wọ́ garawa wàá gbàriwo bó ṣe rẹ́kẹ́ nìyẹn mo kàn wò pé ẹni ẹgbẹ́ ẹni association kẹrì ẹni association tẹ́ bá ti wà registered wọn gbọ́dọ̀ kówó jẹ EFCC lè try yín o n tó jẹ́ kẹgbẹ́ yẹn wà dáadáa dé nínú ẹ̀ o ẹgbẹ́ Fullman wọn á wò pé ẹ jẹ́ kí n ṣéèkì wọn mo kàn kọ lẹ́tà rẹ̀ Barrister ẹ gbà nǹkan kan máa hápùn lágbolé Fuji ẹ gbọ́dọ̀ dá sí o Alhaji Kollington ẹ gbà nǹkan kan máa hápùn lágbolé Fuji ẹ gbọ́dọ̀ dá sí o wọn ní kí ló fẹ́ ṣẹlẹ̀ mo ní ayọ̀ ni Wàsíù ìwọ náà gbà nǹkan bá hápùn Àdáwà kí ló dé o wà lẹ́ẹ̀pọ̀ o mo ní àìrọ̀ kó lè dáa ni torí tí n bá sọ fún wọn wọn ní jẹ́ ìṣe tí mo fẹ́ ṣe tí n bá dẹ̀ ṣe ẹgbẹ́ ìhùn ní lílọ síwájú ṣé nǹkan tí mò ń sọ yé ṣé Wàsíù tó ń fún mi lówó tí mò ń gbowó lọ́wọ́ ẹ̀ tí mo fi ń coordinate tí mo fáwọn èèyàn wípé ó yẹ fi wọkọ̀ lọ́dún báyìí ṣé tó bá sọ̀rọ̀ ńgbà yẹn ṣé tí n bá yí dà ṣé á fún mi lówó yẹn mọ́ á máa wò wípé àṣé nǹkan báyìí ni mo fẹ́ ṣe nǹkan báyìí kò ní lè ṣe mọ́ okùn yẹn mo dẹ̀ rẹ́ lẹ́dọ̀ọ́hún náà ni pé njọ́ tóun náà bá lóhun ò ṣe mo mọ bí n ṣe máa mú ṣó ti yé yín bá ní òkè kò burú nígbà tí mo gbéwé yẹn tí mo sáà fún wọn tán mo kàn kọ̀wé sí Àgànkùn mo kọ́kọ́ sí CP direct mi sí Àgànkùn ní association kan wà tá à ń ṣe o wọ́n dẹ̀ ti kówó bẹ̀ náà after more information tí mo sọ fún wọn báyìí náà ṣe báyìí mo dẹ̀ fẹ́ kán bá mi kí wọn mọ́lẹ̀ kán bá kí wọn nílò pé òfin wà nínú association pé ẹ gbọ́dọ̀ kówó jẹ mo ṣe àwa meeting báyìí mo ti rí pẹ́sẹ̀ ti pé next meeting yẹn mo wò rárá mo rí pẹ́sẹ̀ ẹjọ́ mo ń tọ́lẹ̀tì yìí wà bí wọ́n ní ó wà ń sálẹ̀ tí mo bọ́ sálẹ̀ báyìí ó gbé mọ́tò ní Ìyágànkù ẹsẹ̀ ti pé owó ẹ máa bọ̀ ọlọ́pàá fúdù ti dé fúdù tó ń hàpù ẹ̀dẹ̀ wọn pọ̀lọpọ̀ òkè fẹ́ gbọ́ yẹn báyìí gbé mọ́tò yìí tí mo débẹ̀ báyìí mo kàn ṣe Fullman Unity arrest this one gbogbo àwọn yòókù bá ń wò pé kí ló ṣẹlẹ̀ ó ṣe nìkan kó wọn lọ nìyẹn àwọn kó wọn dé Ìyágànkù ẹni tí ò lẹ́mìí tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí bọ́ ṣó ń bọ́ dì wọ́n ni èmi náà kì í dá ìṣe pé mo fẹ́ tì wọ́n mẹ́wọ̀n kò ṣe pé mo fẹ́ rán wọn lẹ́wọ̀n kí lè rè mí ń bẹ̀ ṣùgbọ́n kí bẹ̀rù lè wà kí gbogbo ẹ̀ lè dùn ní bá ṣe nígbà yẹn gbogbo àwọn tó wó há sí lọ́wọ́ wọ́n sá gbogbo àwọn tán ṣe kínní yọjà bá ní òkè ọba pa Alhaji Barrister Alhaji bébí wà láyé ń gbà yẹn wọ́n ní ẹja pé bébí kẹlò gbé mi débàdàn mi sọ fún wọ́n á ní kó jẹ́ ká kọ́ yà lọ́dọ̀ Rashidi ayà lọ́dọ̀ Rashidi yẹn rámàlà fún mi mo kọ́ jẹ́ gbà mú débẹ̀ gbogbo ti kó gbogbo wọn àwọn ẹlòmíín ti sá padà àwọn tó ń bọ̀ wọ́n sá àwọn tó ṣe pé kìnnìún ní pàtà débẹ̀ tí wọ́n pe Barrister ní Tàdáwà náà pọ̀ o kí ló lẹ́ ṣe ń sìn tó bá dẹ̀ ká Alhaji lára
ó máa bẹ̀rẹ̀ sí kó lílo ní pé ṣó wà bẹ́ẹ̀ ẹ bá ń gbé fóònù fún kí náà ṣe ó kàn há mi lẹ́tà ó ní nǹkan kan máa ṣẹlẹ̀ àṣé ó fẹ́ rán wọn lẹ́wọ̀n ló ṣe ní nǹkan máa ṣẹlẹ̀ mo ní mi rán wọn lẹ́wọ̀n ó fẹ́ halẹ̀ mọ́ wọn ni wọ́n ṣe àkáǹtì dáadáa nǹkan kan ẹ̀yin ẹ̀ kàn sọ fún wọn pé táwọn náà bá ti kówó jẹ kán ní kán ṣáàjì wọn sí kóòtù bá gbé máìkì fún bá gbé fóònù fún Wáídì Àkàngbé náà bá ní ń gbọ́ ẹ ṣe nǹkan kan ní ẹ tẹ́yìn náà bá ti kówó jẹ ní kán ṣáàjì sí kóòtù wọ́n ní ẹ kán má ṣáàjì àwọn sí kóòtù o Táíwò Làkànú lọ́dẹ̀ wà bẹ́ẹ̀ gbà yẹn ojú ọ̀rẹ́ Wàsíù Àyìndé bó ṣe pè wá ní ẹ pé tẹ́ bá ti jẹ́ ká dá wà lọ mọ́ ti gbogbo yín mọ́ lé ní ìhùn tó bá di Monday ẹ̀ ń lọ kọ́ èmi dẹ̀ ti ṣàlàyé fún wọn pé ẹ mọ́ tí wọ́n mọ́ lé ẹ̀kọ́ jẹ́ kán mọ̀ pé nǹkan ṣe kò bófin mu wọn bá ní òkè àwọn mọ̀ fún wa ní 2 weeks ká lọ ṣẹ́ẹ̀kì ara wa nílé èmi wà pé Wáídì ṣé mo pọ́ èèyàn mi ni ẹ tí ò fẹ́ kó yúnṣẹ́ kò ń fẹ́ kọ́ mọ̀ kú mò ń báwọ̀ sọ̀rọ̀ òun lọ sọ̀pọ̀tì ara àtà sí mi mo ló mọ̀ pé advice tí mò ń fún ẹ kó o lè lógo ni nígbà tó wà ń bẹ̀ sí ó gbàpò tí èmi mo ní kán pè ẹ́ kán fi òye yẹn di ẹ mọ́lẹ̀ ṣé nísìn ò jẹ́ interim chairman president ni bá ní òkè nísìn níjọ́ tó bá mọ ṣàkáǹtì wá wà nù èsì báyìí wà á máa làágùn torí gbogbo àwọn tẹ́ ẹjọ́ náwó wọn ò ní lè júwe wọn níjọ́ tá a fẹ́ ṣe àkáǹtì yẹn a wà ní ṣíknẹ́yìn àbí ibi kan tí fancy ti ń play làbúlé Ẹ̀gbá chicken something lẹ́gbẹ̀ẹ́ ilé epo báyìí àwọn àbẹ̀ wọ́n á ní ká ṣàkáǹtì wọ́n á kó túbọ̀ méjì síwájú báyìí wọ́n á ní kí Wáídì Àkàngbé máa ṣàkáǹtì tó ń kọ̀wé báyìí kò rántí gbogbo máa ṣe náà mo máa rẹ́rìn títí tí mo máa tọ̀ mo ṣe orí pòtí ńláàgùn lórí ń sìn nínú èsì kí ni mo sọ fún ẹjọ́ ẹ̀jẹ̀ jọ gbéwèé jùlẹ̀ jàre gbéwèé jùlẹ̀ sórí èrò pé mo lè ràn ẹ́ lẹ́wọ̀n àbí mo lè ṣubú ẹ̀ kan irọ́ mo kàn ń ṣe tèmi ní o ó yá gbéwèé jùlẹ̀ àṣàkáǹtì máa ló ti ṣàkáǹtì ó ti balance mo ṣe lọ sọ fáwọn ọlọ́pàá tàdé yanjú ẹ̀mí káwé ìbẹ̀rù kan lè wà nínú ní gbogbo dírámà tí mo ṣe kì í ṣe pé láti rán anybody lẹ́wọ̀n ohun tó fa ti Sàkárè lọ́jọ́ náà lọ́hùn wọn wà mítìnì mọ́ torí tá a bá ti pe mítìnì sí mọ́pò wọ́n mọ̀ pé kò jìnnà sí yàgàn kù mọ́ gbogbo wọn wà mọ́ abádẹ́pọ̀ wọn lórí fóònù wọ́n á wò pé ẹ wá kí la fẹ́ ṣe báyìí Sàkárè ó ṣe nǹkan kan fún wa lọ́jọ́ kan níjọ́ tí àwọn Ganiu Negro tó ń ṣẹlẹ́ṣàn pẹ̀lú kí la ṣe fẹ́ pé pọ̀pọ̀ election wọn ṣá máa rántí so election tó ń ṣe wọn ní owó láti entertain wa nígbà tó ń ṣe tán Sàká kó wa lọ sí hòtẹ́ẹ̀lì ẹ̀ èmi ò mọ̀ wọ́n kàn ní ká máa bọ̀ mí ká wọ́n ṣe ń sáàfù wa lọ́tí ń sáàfù wa lẹ́jà ń sáàfù ẹ̀mú wa ní ẹwà àjà náà ń pè bí o ta ló ní kọ́ máa fún wa ní kíní kọ́ má bàa gba bàtà gba àgò wa lẹ̀ o wọ́n bá ní Sàká ni mo ní kò dóye kankan kò jẹ́ nǹkan kan ní ẹ̀yin àgbàlagbà tẹ́ wà ń bí ẹ̀ ń jẹ́ ẹmu ń sìn àbí ẹ̀ ń jẹ́ ẹmu ní ní tó ṣẹlẹ̀ rèé níjọ́ tá a bá fẹ́ foyè dá ọmọ yìí lọ́lá ẹ gbọ́dọ̀ takò ẹ gbọ́dọ̀ takò o níjọ́ tá a bá fẹ́ foyè dá lọ́lá ẹ gbọ́dọ̀ takò mbàdàkẹ́ mo wá béèrè lọ́wọ́ àwọn tiẹ̀ táwọn wà létí ọ̀sà ṣé Sàká máa ń ṣe déédéé wọ́n ní kò ń ṣe déédéé o ṣùgbọ́n ẹ̀kọ́ kan tó bá wà ó máa dáńsí fún gbogbo anybody mo ní mo ti rí lára ẹ̀ ṣùgbọ́n Popsin ní Mushin Shamsin òun ló ṣe rẹ́kọ̀dù fóun àti Akimu àti Sule Siko nígbà yẹn ó jẹ́ kí n láìkì àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó wọ́n máa tó ṣe rẹ́kọ̀dù fún wọn gbà yẹn ọmọ mi lòun náà jẹ́ Shamsin Popsin léwé ńlá ní Mushin ń bá fi ní kò sí wàhálà mo ṣe lọ pé mo ní kí n tó pe Sàká ẹ jẹ́ ń pẹ́ ní méjì mo ṣe ní Fancy owó àti olórí ẹbí àjọ máa débì kan wọn ni wo la máa dé mu àmọ́ dọ́dọ̀ Sàká ṣé ò sí fẹ́ kó jẹ interim caretaker
from kíátíkà ẹ̀ tábà tí wàá rẹ́ni tẹ́rí sí nígbà tá a débẹ̀ olórí ẹbí lè sáyẹn sọ̀rọ̀ ẹ̀ fáǹsì lè sáyẹn sọ̀rọ̀ ẹ̀ ń bá pè pé Saka àwárí ẹni o ṣé ò sí o mo ní kò sí o fẹ́ kó jẹ pírẹsidẹ́ǹtì Fuma ó ní kí ni mo pírẹsidẹ́ǹtì níbi tí Barrister wà tí Kollington wà tí Shina Akanni wà Ayuba wà ó ṣàbẹ̀rẹ̀ sí dárúkọ gbogbo wọn mo ní èèyàn ò di ẹ lọ́wọ́ tá a bá fẹ́ ṣe nǹkan ṣebí wọ́n là ń rí pé béèyàn ò bá ti ọwọ́ là ó ń tìdí là mo fẹ́ kó kìkì ìwọ náà kan ni ó ní máa sọ fún màmí ẹ jẹ́ ń lọ sọ fún màmí náà àbí kí ló wí ń jọ yẹn ó ní ẹ jẹ́ ń lọ bá a ṣe jókòó báyìí ló ti kó ọtí méjì méjì síwájú wa o àbírọ́ ni àtàwọn ẹja bọ̀lìbọ̀lì báyìí ló ṣe ní pẹpẹ soup tó ní kan gbé fún wa nígbà tí mo wá sí ìgò kan mo ní kí n tó mú ìgò kejì kó má di ọ̀rọ̀ ọlọ́tí kí n tó mú ìgò kejì yìí kó má di ọ̀rọ̀ ọlọ́tí n tí mo fẹ́ sọ rè bá ní kó lọ pa àwọn bọ́ìsì ẹ̀ wá àwọn tó jọ ń ṣe bá pè wọ́n mo ní kàn dúró ráǹdì wa báyìí àbí mo kúrò olórí ẹbí mo ní kàn dúró ráǹdì wa mo ní Fuma wọ́n ní Fuma unity ilé aláyọ̀ ayọ̀ ní mo ní Saka mọ́wọ́ ẹ̀ wá mo ní congratulation o ti di president Fuma ló bá fẹ́ sọ̀wọ́ mi lẹ̀ ń bá dì mú mo ní òwe mẹ́ta ni máa pa fún ẹ tí olórí ẹbí bá rántí òwe tí mo pa fún ìjọ náà lọ́hùn mo léèyàn ló ń bẹ lẹ́yìn ọ̀rọ̀ lóró fi ń kéwù mo ní 2 tí ò bá sígi lọ́yìn ọgbà ìwọ ló ń wò ó mo ní 3 gbogbo òrò mi tó ń jó lórí omi báyìí onílù ẹ̀ wà lábẹ́ odò mo ní má kọjá ayé ẹ̀ o gbà tó dẹ̀ fẹ́ kọjá ayé ẹ̀ mo sọ fún mo ní Saka o ti ń kọjá ayé ẹ̀ wọ́n ti ń fóògùn bẹ́ẹ̀ lò mo dẹ̀ mọ àwọn tó ń ṣiṣẹ́ ẹ̀ o ti ń kọjá ayé ẹ̀ o máa tẹ̀ o gbà tí mo rí pé kò gbọ́ ìyá sún sẹ́yìn fún níjọ́ tó máa ṣe last election mo ní tó bá di last election mo lé mi nìkan ló máa rí pẹ̀lú ẹ̀ nígbà tó di last time tó níwọ̀n ní iṣẹ́ election ẹ̀ wọ́n ní ṣe gbá mo ní o gbàgbé ọ̀rọ̀ tí mo sọ lẹ̀ fún ẹ ni yọ ọlọ́gọ́ gbọ́n sí dáwọn yá jókòó gbogbo àwọn tó wí wọ́n ti tọ́rùn lẹ́yìn àbí wọ́n tọ́rùn lẹ́yìn ẹ̀sìn àtẹnu ẹ̀ ń bá ọmọ ibi tọ́rọ̀ mọ́ kú sí ọ̀tọ̀ ọlọ́rọ̀ ni mo ní jẹ́ kọ́ṣẹ́ election ìyẹn la fi yan Shadow níjọ́ yẹn lọ́hùn tó wà ń bẹ̀ bẹ̀tí ńgbà tí Shadow náà dẹ̀ ti rọ́nà àbáyọ lọ sí Canada ó ní ká dilé mú káfẹ́ lòmíì sí ayé yẹn ló fà tí kò lọ títí náà fi wà ń bẹ̀ kò lọ títí náà tó dé wà ń bẹ̀ òun náà tíráì wọn bá gbára ẹ o ó ń ṣe nọ́mà o ó ń ṣe bọ́lọ̀ ń ṣe rán o. tẹ́rí ibi tẹ́ lọ yìí kókó ọ̀rọ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ o àìmọye èèyàn ti wá wáìnì mi lórí ọ̀rọ̀ yẹn tí mo wò pé wáìnì ìtẹ́fẹ́ kìbọn mi ń kùn yìí kí n tó sọ̀rọ̀ ó máa kù díẹ̀ ṣẹ́rí àwọn méjèèjì ń yọ̀ ni kí ni mo sọ wọ́n yọ̀ ni kò sí ẹ̀ṣẹ̀ tí Wasiu Ayinde o kì í ṣe pé mo fi support ẹ o tó lè ṣe aláàjì táláàjì láti máa fi sọ̀rọ̀ sí kánjọ máa ta ọ̀rọ̀ sọ kò sí àkọ́kọ́ wọn sì ń ṣàwáwù ṣé Wasiu wà ń sẹ́ẹ̀tì Síkírù Àyìndé ni kánjọ máa wá tọ̀rọ̀ sọ èmi tí mo jókòó yìí bí mo ṣe wà yìí Wasiu ò rí mi fírí ó máa ń fún mi lọ́wọ́ mi kò rí mi fi rí ó máa ń fún mi lọ́wọ́ mi so èmi náà dẹ̀ ń fún lọ́wọ́ tiẹ̀ náà ọmọdé ò lè ṣe kó má ṣiṣẹ́ ọmọdé ó yẹ kó máa rántí pé òkú ìyá Alhaji Kollington tá a ṣe yẹn èmi àti Wasiu ni o èmi àti Wasiu Ayinde ni
ni mo ṣe ní ọmọ burúkú náà ní ọjọ́ tiẹ̀ o. ìdí tó fi jẹ́ mi ní níjọ́ tá a máa yẹjọ́ òkú yẹn winner la wà, winner là ń ṣe, winner night là ń ṣe ní water park. ó bọ́ sínú àwẹ̀ tí ìyá Alhaji Kollington tó kú tán lọ ṣòkú, wọ́n ń bọ̀ náà gbé ọmọdé táwọn ọlọ́pàá escort wọn tán ṣe wọ́n mú ní ta ni wọ́n ń ṣe wọ́n fún náà Alhaji Kollington, kí ló ṣẹlẹ̀? wọ́n ní ìyá wọn kú wọn lọ ṣòkú ní Kwara, wọ́n lọ ṣòkú Kwara kẹrin yẹn. Alhaji Kollington tèmi ti fà tó ti wọnú ẹgbẹ́ tó kú Alhaji Barrister níta tí ò ti wọlé, a máa ṣòkú yòó máa yàtọ̀. ẹ̀rẹ̀mọ̀ páwọn Kwara ìjọ kẹjọ ló kú wọn, bá lọ kí Alhaji ní yàrá tán fi wọ́n sí. Sàlámù àlékún Alhaji, ẹ mọ̀ kọ́ ọ̀rọ̀ èèyàn wọ́n sọ fún mi ń sìn múrúbọ, ó kú bọ̀bọ̀ kan tóun náà ń ṣe inú ẹgbẹ́ márùn tó máa ń bá wọn ṣe kíní rẹ́kọ̀dù ńgbà yẹn, ó ti kú sìn o, òun rántí orúkọ ẹ̀ mọ́, ó ti kú sìn náà. òun náà wà ń bẹ́ ìjọ yẹn, wọ́n á sọ fún ẹ pé Alhaji Musari tán yìí ń lérí ẹkún, mo ní Alhaji ẹ wá o, ẹyẹ sunkún o, ẹyẹ sunkún o, ẹlòmí ò tó yìí tí yẹ ti kú, ẹ̀yin ti ṣe pé kíní, and then ẹ má sunkún jù débi pé ẹ̀ní rí bí rọtí fáwa o. ẹ ń bá gbẹ̀yìn òbí ẹ̀ báyìí gbogbo wọn bá ṣe hà mú ní òkúta máa ṣe tó máa yàtọ̀ tí inú Alhaji gan máa dùn tó máa rérò báyìí tálàjì gan máa sá lọ. àṣẹ bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀, àṣẹ Ọlọ́run ti pàṣẹ sí, torí ọ̀rọ̀ ẹnu wa báyìí ká máa ṣọ sọ. bá ní Alhaji wà ń wojú mi báyìí pé ṣé mo ti mú tí yóò ní àbí báwo, bẹ́ẹ̀ bínú èmi ṣe dùn lèmi fi sọ̀rọ̀, èmi ò dẹ̀ mọ̀ pé Ọlọ́run ti lù ní òǹtẹ̀. bá ní báwo lẹ ṣe fẹ́ ṣòkú, wọ́n bá ní ìjọ mẹ́jọ làwọn ṣòkú ní Kwara, àbáyín débẹ̀ inú àwẹ̀ ìjọ náà lọ́hùn bá gbé ṣéènì oní cross bá gbé sọ́rùn, ó lé mi máa jẹ́ bí òkú ìyá Kollington. gbogbo àwọn tó wà ń bẹ àṣàfihàn ń ṣẹ̀fẹ̀, bá nìkan lọ́gbọ́n jẹ́ àbádáwà ẹ máa jẹ mú ní ẹ̀yin lè máa jẹ o, èmi máa jẹun, ṣùgbọ́n a máa tún òkú ṣe ní Èkó láfi wá bẹ̀rẹ̀ sí organize òkú yẹn. èmi ọlẹ́gbọ́n yìí náà pẹ̀lú ẹ̀ ń tàjọ á lẹ́tà, gbogbo lẹ́tà yẹn pátápátá èmi ni mo táìpù, èmi ni mo kọ́. àwọn lẹ́kọ̀ọ́, àwọn ń bá nà, àwọn nígbà, àwọn láwò. ibẹ̀ ni a ti fa Alhaji Barrister wọnú ẹgbẹ́ padà. wọ́n ní now Alhaji nígbà òkú ìyá Alhaji Barrister, Alhaji Kollington lọ́bẹ̀. nígbà òkú ìyá Kollington, Alhaji náà gbọ́dọ̀ wà. Alhaji dẹ̀ wà ń lo òyìnbó, bá nìkan pè bí Wàsíù fi pè wọ́n nìyẹn. ìdí tí mo fi ń sọ pé kò sẹ́ṣẹ̀ tí Wàsíù lè ṣẹ̀ tí kò láforíjì. ṣé nǹkan ọmọdé lè ṣọmọdé, ẹ máa pè é ni wá òun kọjá yẹ o, láìkí nǹkan tó ń ṣe kò dìgbà tó dáríwò, ẹ máa pè é ni tí gbogbo èèyàn ṣe wá ń dá sí nǹkan báyìí tó ṣe mí láìkí á dẹ̀ bẹ̀bẹ̀ bá ti rí pé kíní òun náà kì í ṣọmọ burúkú débẹ̀, kì í ṣe pé mo fi kòkó sójú ẹ̀ ń bí ìjọ́wò lèmi pẹ̀lú ẹ̀ ti ríra. Alhaji Kollington náà ìjọ́wò láti ríra. so ẹ pé sọ̀rọ̀ èèyàn máa rántí ìjọ́ kan tó ṣe dáadáa yẹn. so ẹ wo kò àti ṣe láìfù tó tà tó kú ìyá Kollington dì sí. ẹ wo bọ́lá ń ṣe, ẹ wá wo iye onífújì tọ́lọ́run fi gbé sókè níta ṣe ń jọ yẹn. ẹ wo Sàká náà bọ́lá ń ṣe fún lókìkí níbẹ̀. gbogbo ìràwọ̀ tèmi náà béèrè fún Ọlọ́run fún. worldwide náà fi mọ Sàká kó tó kú o. worldwide náà fi òkú ìyá tèmi gan kò dùn tó yẹn o tí mo ṣe ń bá dùn àbí irọ́ ni kápá ni. so irọ́ lálàáfíà. so mo wá lè ṣe nǹkan mi ń sìn o káwọn onífújì ṣe sọ ẹ̀fún mi, kì í ṣe pósí náà máa fi san fún mi o lágbára Elédùmarè. so bó ṣe rí nìyẹn. ṣe rí orogún òwò kò lè ṣe kó mọ́ sí. n tẹ́mi kàn yé ti ni pé kọ́mọ wa búra wọn, kọ́mọ sọ kàátán ọ̀rọ̀ ní mi ò fẹ́. lówelówe lèèyàn máa ń sọ̀rọ̀.
ẹ wo ru ti Táyé Currency tán tóun náà kọrin kan bá dání táwọn kan fẹ́ lójú wọ́n fi fún lókìkí ni nínú tó sọ ó ní téèyàn bá gbaṣẹ́ òun àbá wọn jà àbí bóyá èmi nìkan mo gbọ́ yẹn ó ní téèyàn bá gbọmọṣẹ́ òun àbá wọn jà ó ní téèyàn bá dóyàwó òun olówó ní bàjá ó ní ṣùgbọ́n téèyàn bá fẹ́ gbaṣẹ́ ó ní wèrè náà fi ń wo wèrè o wọ́n dẹ̀ sọ dàṣà nǹkan bíntín ni so àwọn tó ń wá ń ẹ̀sàgírèètì ẹ̀ tó ń fẹ́ lójú àwọn náà fẹ́ kàn dá wọn mọ̀ ni kò sí tó burú bẹ́ẹ̀ kò lórí ìyá ẹnìkan ò dáa kò ní dáa bẹ́ẹ̀ nìkan kò ṣe pè fún èèyàn kan ó fi dàṣà ni wọ́n wá ní àsìkò tó kọrin yẹn kò yẹ kó kọrin yẹn bẹ́ẹ̀ ó yẹ kó kọrin yẹn bì kan ibi tọ́lọ́run bá fẹ́ gbókìkí èèyàn lọ ló máa gbàgbé yọ òun ó ṣe rí yẹn tèmi rí bẹ́ẹ̀ ni ẹ wá àwọn ọmọ ní hip hop tó ń kọrin kí náà ń kọ ìmí ilé ni ìyá wọn kìnnì kan wọn á dẹ̀ gbé wọn á dẹ̀ bẹ̀rẹ̀ sí jó wọn á bẹ̀rẹ̀ sí kélékéní wá ní tó burú nù wèrè náà fi ń wo wèrè òwe ni wọn dẹ̀ ti ń sọ tipẹ́ bá dẹ̀ wá sọ dàṣà bó bá jẹ́ yẹn náà fẹ́ rí mú dání wẹ́ ọmọkú ti fi ń gbaṣẹ́ kiri ń sìn ó bá débí ń sìn wọ́n ti sọ advertisement mọ́ lọ́wọ́ tó Ọlọ́run ṣe sọ pé mo rí nìyẹn tọ́wọ́n bá ti búra wọn tèmi ni pé wọn gbọ́dọ̀ pàdé ara wọn kan bára wọn jà ibi tí jà tó lè bí mi nú nìyẹn tòró fi wà tó gáìdì wa pàtàkì máa gba lọ́ọ̀yà tá máa rẹ́jísítà ẹgbẹ́ olófin Wàsíù náà la gbowó lọ́wọ́ òun náà ló fún wa lọ́ọ̀yà lọ́dún náà lọ́hùn tàbí ṣe torí ẹ̀ ni wọ́n ṣe jẹ́ pé tó bá ń sọ̀rọ̀ Wàsíù gbà mí wọ́n máa ń lérò pé mi ń sọpọ̀tẹ̀ tó bá ṣe nǹkan tí ò dá máa sọ pé ó ṣe ní tí ò dá èèyàn mi ni gbogbo anybody nínú fújì mi lọ́tà. Nọ́mbà mi WhatsApp nọ́mbà mi 081 225 86824.